mi tọ́pọ̀ tó gbọ́ ara wa láti kékeré. Ogun gbogbo ní ìdúpẹ́ lọ́wọ́ yìí. Former member House of Assembly, Executive Advisor to Planning Committee. Honorable yìí ni ìwà pé ọdún ọ̀sádé. Executive Sábà Náírà ọ̀dọ́ ìtajà SCDA. Gbàgede kábíyèsí ìdúpẹ́ lọ́wọ́ yìí ìdílé dúpẹ́. Àtúbàtà ìyá àtúbù mi tí ojú kàńtà gbọ́ ìfẹ́ ní níbẹ̀. Kábíyèsí ní dúpẹ́ lọ́wọ́ òdòdó wa. Pastor James Akínbọ́lá Aláyọ̀dé Director for the Honeyland Ìsẹ́yìn Ọ̀pẹ̀bí. Bàbá sẹ́yìn Ọ̀pẹ̀bí. Bàbá mẹ́rin ọ̀hún ọ̀gbọ̀n l'Amẹ́ríkà. Honeyland Director of the Agbọ́mọlé Education. Agbọ́mọlé PCABB. Onígbàjẹ́ fún ẹ Ìsẹ́yìn mi. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀túnbá olúwayé ní aládìpúpọ̀ ní ọ̀túnbá sọ̀lúbọ̀rọ̀ gbogbo ìpájáde tí ló tókó wọn ní ìpínpẹ́ lọ́wọ́ ìpínpẹ́ òní ìpínpẹ́ ní ìpínpẹ́ lọ́wọ́ òní. Ọ̀dọ́rẹ́bà kí n gbọ́dọ̀ ní wọ́n ní ìkàbí òsì ọ̀pọ̀ ọdún wọ́n nígbà fún ọdún kan ní sọ́mọ ní ìkẹjà ló bá gbọ́ pé lágbàgbà dáhùn owó ọ̀hún kí o lágbàgbà dáhùn owó ọ̀hún kí o ọdún ìlú owó ọ̀hún kí o lágbàgbà ọ̀hún kí o bàbá mi bá ọ̀dọ̀ owó ọ̀hún kí o ọ̀dọ̀ ọ̀dọ̀ ọdún márùn-ún ti pẹ́ tọ́lá ọ̀lẹ́ òjò èyí tó dáa ọdún márùn-ún pé ọdún márùn-ún ti pé sábẹ́lẹ̀ rẹ̀ tó gbé ìyọ̀rọ̀ dáa. Jábùrò mọ́lù bàbá bá jẹ́ sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan. Ètò ìgbà wà lọ́kọ̀ bàbá bá jẹ́ sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan. Bàbá kan ń gbọ́ ọ̀yà tó lọ́kọ̀. Ó gbọ́ ọ̀yà tó lọ́kọ̀. Ẹni kan kò gbọ́ ọ̀yà tó lọ́kọ̀. Bàbá kan ń gbọ́ ọ̀yà tó lọ́kọ̀. Ìjà ń gbọ́ ọ̀yà tó lọ́kọ̀. Ebi ń gbọ́ ọ̀yà tó lọ́kọ̀. Èyí tí mo fẹ́ sọ pé ọ̀yà tó lọ́kọ̀. Ìyẹn ní lẹ́yìn ń bọ̀ ọ̀yà tó lọ́kọ̀. Èbí máa ń lé ìlú ń bọ̀ ọ̀yà tó lọ́kọ̀. Bàbá ìlú ń bọ̀ ọ̀yà tó lọ́kọ̀. Èbí máa ń lé ìlú ń bọ̀ ọ̀yà tó lọ́kọ̀. Èbí máa ń lé ìlú ń bọ̀ ọ̀yà tó lọ́kọ̀. Ọdún yóò sì bọ̀ ọdún yóò sì bọ̀ ọdún márùn-ún ti pẹ́ tí bàbá kò lè tó lórí ọba ọdún márùn-ún pé ọdún márùn-ún pé tó bí gbogbo ọjọ́ tó lórí ọba. Ìgbà ọdún kan ní ìgbà ọdún kan ní. Ọ̀pọ̀ olórí ìgbà ọdún kan ní ìgbà ọdún kan ní àgbàgbà rẹ̀ tó ti gbé. Ọ̀pọ̀ sẹ́yìn náà gbọ́ rúùtù. Ọ̀pọ̀ olóko fẹ́ ọ̀gbìn tó gbogbo ogun. Bàbá ìfúnpá àgbẹ̀ bàbá lẹ́gbẹ́. Bàbá níta orí wa rúùtù ní gbogbo ogun. Ẹ̀yin lọ́ọ́ bàlọ́bà. Ẹ̀yin lọ́ọ́ bàlọ́bà. Ẹ̀yin lọ́ọ́ bàlọ́bà. Ẹ̀yin lọ́ọ́ bàlọ́bà. Ọdún sọ́kùn sọ́kùn ìlú. Ọmọ sí ọmọ ní bàbá àwọn òbòdó. Bàbá bàbá lọ sí ìgbọ́rọ̀ àgbà.
béèrè àdúrà ìdàgbà ní ọ̀dọ̀ sí náírà adéwì adéwìjì olùsọ̀yà onídùúgbò ìfowópamọ́. Bàbá ilé wọn. Ìmọ̀lára mú ọdẹ pẹ̀lú ètò òsì láyé mọ́. Ìjọba ní bàbá sí lóògùn ọdẹ. Ààrẹ ọ̀dọ́ pápá. Ààrẹ pẹ̀lú ló ń dúpẹ́. Ìgbà tó ọkùnrin ọ̀rẹ́ bá pọ̀ tí ó bá fọyín ní ìrọ̀rùn ìfọ̀yín yẹn. Àwọn ọgbọ́n ìjọba fún yàrá wájú. Bàbá wa gbá. Olórí má darí kan ní ìlọsí kékeré. Bàbá tó kúlé. Gbogbo ìdí tó jẹ ààrẹ. Ẹ wá aṣọ ìṣọ̀wọ́ lérí ìrọ̀lẹ́ ka ìtòlẹ̀ ìṣe. Àti ìgbìyànjú fún ìrẹ́. Àkọ́bí òwe. Nọ́ọ̀sìrù nọ́ọ̀sìrù àkọ́bí nọ́ọ̀sìrù nọ́ọ̀sìrù àkọ́bí. Ilé ìwà àjọyìn. A ti lọ́wọ́ ọmọ ṣẹ̀ṣá oṣooṣo dúpẹ́ oníṣàṣà ní àti àpẹẹrẹ. Nọ́ọ̀sìrù nọ́ọ̀sìrù àkọ́bí nọ́ọ̀sìrù nọ́ọ̀sìrù àkọ́bí. Oníṣàṣà lẹ́yìn àkọ́bí. Nọ́ọ̀sìrù nọ́ọ̀sìrù àkọ́bí nọ́ọ̀sìrù nọ́ọ̀sìrù àkọ́bí. Nọ́ọ̀sìrù òwe bá bọ̀ nọ́ọ̀sìrù ọkọ̀ tí wọ́n bá bọ̀. Organization Williams. Wọ́n máa ń dá sọ̀rọ̀ fàlàyé. Alábẹ́rẹ́ gbogbo nígbà mi. Alábẹ́rẹ́ gbogbo àgbègbè mi ti éèrè gbogbo. Gbogbo ìgbà tí bá ti rí irun. Wọ́n á fowó pọ́n mi lé. Àbíyèsí yàrá gbogbo. Àgbẹ̀ ọ̀pẹ lórí o. Ọba Amúdáṣí ìwòrán ìṣọ̀lá ojú ní o. Amẹ́ríkà náà máa bá wa o. Láti Amẹ́ríkà ló ti wá lóko tí wọ́n gbé ọba alábòbò ẹ̀ṣẹ̀ mú. Bàbá lọ́wọ́ gbówó wọ́n sì ń rìn. Omewé ṣákìlì àbísá bẹ́ẹ̀ ojú mi. Ìjì àgbègbè ìrúṣọ ọmọdé tó. Ọba agbóhùn mi ló náwó. Ọba ìdìbò lókè. Bàbá ọ̀pá ọba máa ní olóògbé ìgbókùn ìgbìmọ̀. Adéhùn mi wo bá tó ní gbọ́mọ ìdìbò. Ayé rojú. Àgbègbè oníbùdó òbó ṣe kọjá. Mo wà l'Amẹ́ríkà lórí. Mo fàdúrà ránṣẹ́ sí ẹni. Obì kékeré ìjọba wọn bàbá yẹn. Ọmọ olùkú bàbá bóyá wa. Èèyàn ló ní ẹbí ní ìgbà ìgbà ṣiṣẹ́ mú. Kò ní bàjẹ́ fún òun láéláé. Bọ́lá bí ìjọba, ogun bọ́lá bí ìjọba, wọ́n ní mọ́mọ́ ìṣòro sùúrù, kọ́mọ́ bàbá fún orí gbọ́dọ̀. Ogun bọ́lá bí ìjọba, ogun bọ́lá bí ìjọba.
tó ti jọba ìlú ọ̀rọ̀ àti ìjọba orí ọ̀rọ̀ àti alága o ìlú ọ̀rọ̀ àti ọmọ ìdúgbò dúró ṣùgbọ́n pé ọjọ́ iṣẹ́ abẹ́sùtù àrọ̀lá alága gbogbo ìdúgbò abẹ́sùtù ìdúgbò dúró. Alága ìṣòro nípa àgbọ̀gbọ̀n ilé ìdíbàdé. Olóògbé ẹgbẹ́ ní káwé ṣẹ́jọ́ ẹgbẹ́ mi ní ṣẹ́jú kan ẹ̀jẹ̀ ìpọ́n bàbá mi lé. Bàbá ọ̀tá tàbí oṣù ẹ̀rọ tàbí ọpẹ lórí elégbè. Amábala orílẹ̀-èdè ṣùgbọ́n torí mọ̀ sùn ní ẹgbẹ́ kan bẹ̀rẹ̀ ìrògbélé pò. Àbẹ̀wò elégbè ẹ̀jẹ̀ kàfẹ́rẹ́ elégbè kàfẹ́rẹ́ elégbè kẹ́pẹ́ má ṣe sọ elégbè lọ́jọ́ òní ẹ̀kọ́ elégbè òun gbọ́dọ̀ sọ légbè lọ́jọ́ òní ẹ̀kọ́ elégbè ọba ṣì mí ọ̀yà òṣèlú ẹ̀kọ́ elégbè ẹnu ló tún dáadáa kà elégbè ògbógbòógbò ẹ̀kọ́ elégbè ẹnu ló tún dáadáa kà elégbè mi ní bàbá rẹ̀ ẹ̀kọ́ elégbè ọ̀yà ẹgbẹ́ ká tó ti fún légbè.